Akú ọdún o, akú yèdún o, akú ọdún o, akú yèdún o. Ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ láyé. Àmì àṣẹ. Ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ láyé. Respect. Akú ọdún o. Akú ọdún o, akú yèdún o. Akú ọdún o, akú yèdún o. Ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ láyé. Ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀. Ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ láyé. Nínú àlàáfíà, nínú ẹ̀mí gígùn. Kinikinse ń ké yín. Akú ọdún. Intensive breathing kí wá. Akú ọdún. Yes sir. Mọ̀mí jẹ́ ní ká kí yín. Akú ọdún. Jet music ń kí wá. Akú ọdún. Sim music ń kí yín. Akú ọdún. Easy Yoke Gospel Ministry. Akú ọdún. Akú ọdún o, akú yèdún o. Akú yèdún. Akú ọdún o, bàbá màmá. akú yèdún o. Ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ láyé. Ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ láyé. Interciprit lẹ́ka kìíní. Akú ọdún. Pastor, evangelist, the best in e-transfer, general printing, general merchandise. Lẹ́ka kìíní. Intensive print. Akú ọdún. Akí gbogbo printers pátápátá. Respect. Para press. Akí gbogbo oníṣẹ́ ọwọ́. Akí gbogbo oníṣẹ́ ìjọba. Àwọn ọlọ́jà. Àtòlímọ́tò. Gbogbo yín ni mo gé. I salute you. Akú ọdún. Akú ọdún. Akú yèdún o. Ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ láyé. Ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ láyé. Àmì àṣẹ. Akí gbogbo àwọn aláṣẹ pátá. Akú ọdún. Respect. Mo kí gbogbo ìjọ lọ́rùn. Akú ọdún. Akú ọdún lápapọ̀. Gbogbo àwọn olórin pátápátá. Akú ọdún. Ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ láyé. Ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ láyé. Interciprit ló ní pé akú ọdún. Akú ọdún everybody. Interciprit ní kí n máa kí yín o. Akú ọdún. Akú ọdún everybody. The best in e-transfer. Kátàwòrán sórí aṣọ. Para ọ̀rọ̀ ló sọ. Wọ́n ní kí n máa kí yín. Akú ọdún. Akú ọdún o, akú yèdún o. Akú ọdún o, akú yèdún o. Ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ láyé. Ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ láyé. Ẹ jẹ́ ìjíṣẹ́ ìkíní. Yes. Easy Yoke Gospel Ministry. Salvation is free. Iṣẹ́ tó lọ́rùn rán mi sí gbogbo wa o. Yes Lord. Ọdún yìí ọdún ayọ̀ ni. Wẹ́gbẹ́ gómànì. Ọdún ìbùkún ló máa jẹ́ o fún gbogbo wa. Àmì Jésù. Wẹ́gbẹ́ máa ń pátápátá. Ọdún ìgbélékè. Ọdún ìgbéga. Gbogbo
òṣìṣẹ́ rédíò ọdún ayọ̀ gbogbo wa ni àmì Jésù ìtẹ̀síwájú kò wọlé àmì o akú ọdún ẹgbẹ́ bí máa ń pátápátá a ò ní sunkún lórí ọmọ àmì Jésù a ò ní sunkún lórí aya ẹ̀mí gígùn àtàlàfíà lolúwa fún gbogbo wa àmì Jésù a ò ní mọ̀ṣọ́ a ò ní ṣàárẹ̀ o lọ́dún yìí a máa bímọ lémọ a máa ṣayọ̀ mayọ̀ ayọ̀. ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ láyé ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ láyé. kinikinse ń gé yín akú ọdún akú ìyèdún ẹ̀mí wa ṣe púpọ̀ ẹ̀ láyé. Wow. Please subscribe to our YouTube channel at Olorun 30 TV for music, prayers, messages, movies by evangelist James Adeniyi aka Kinikinse. God bless you.